ọjọ́ bí lónìí o Àjàyí lẹ́wọ̀n gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan Àjàyí Ògìdì Olú oníkànga jípọn ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbàgbọ́n ikú nígbàlúwà rẹ̀ Àjàyí gbà mí dákun mọ́ dágọ̀jọgọ̀jọ pọ̀dún Ọláwùmí Adékúnlé o ọmọ Àbíkẹ́ ọmọ Àkànjí onígangan làyájọ́ ọjọ́ bí rẹ̀ mo bá ọ dá sọ́dún alihamdulilayi rọ́bìlà lámìnà mo bá ọ dúpẹ́ forí pẹ̀lẹ́ òkú ọdún pẹ́pẹ́pẹ́ lówú ṣàrò àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà ẹ̀rí ẹ dákun ẹ bá mi wọmọ ìyá mi igi lẹ́yìn ọgbà mi ni ó wà ní wo láéláé yóò dá fún ọ yóò rọ̀ ọ́ lọ́rùn tọmọtọmọ ọ níríjà ògún ọ níríjà èṣù dákun gbẹ̀dẹ̀ nírọ̀ ló kókó lágbà láwọn lọ́hùn wá níjàrá ó ní ọkọ̀ ọdún Tajudeen Adékúnlé Àjàní dákun wọn dágọ̀jọgọ̀jọ ìwọ gangan lọmọ lọ́dún Àṣàkẹ́ ọ̀làrẹ̀ mi jẹ́ mo mọ̀ pọ́ ọmọ pé mi ni èmi náà ni mo dé sí ọlọ́run wo ká ti lọ dákun mọ gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan bá mi kárẹ̀lé bí mo bá wá ń kájà ní tí mi ò bá ti kó nírè wọn ò tí ì délé rárá iléyá ọmọ ríkìtì pa àyàdàgbà ọ̀pọ̀ ọdún ọmọlé láhùn tí ọ̀hún tí à ń wo ṣòkòtò já mo kó yòókù bá jẹkúndé bó fi àrùn níbẹ̀ ò tábẹ́rẹ́ bí lẹ́kàn lé ẹni afẹ́ níjọba lójú ẹni àrígídí ń bòkun epo bàbá rẹ̀ àwòfígèlè àṣàkànlẹ̀ níjẹ̀ṣàbẹ̀ Adékúnlé o bàbá rẹ̀ àṣàdọ́là nísà bàbá rẹ̀ abilásà bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ oníkan lórúbú ó lọ́mọ onílùú làhábù oníbẹ̀mí ò lọ́kọ̀ fẹ́ jẹ́ ń bá ìṣẹ́jọ́ olómìnir lọ olówó ìyá mi àrùn bí ọ̀bọ̀nbọ̀n àkómọ̀ kí á wọlé àgbà ní ó bá mọ̀ kí á jẹ́ ọkọ̀ ládóyin èèbò sódùrùkú bàbóyè dùn mọ́lá. Ikú oníjà ọgbà lọ́wọ́ mi Àjàní àrùn oníṣò ọmọlẹ́bí ewúrẹ́ ọ̀yà ọ̀rà ò wá ní ìtawọ̀nà ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ wọn ò nítorí rẹ̀ dúró ṣẹ́jú kan ò ní gbọ́mọ̀gbìn ò ní gbáyà sí láéláé ìwọ náà ò ní já sọnù láàrin ìwà ọmọ rí mi wò mí ò ní jọ́kú mọ́ ọ lójú láéláé òkú ọdún happy birthday to you alsalamu kó bá mi fàlàfíà tó gbẹ̀ngbẹ̀lẹ̀kẹ̀tẹ̀ ọ ọlọ́run Elédùmarè kó bá mi tọmọlẹ̀ sọ́nà rẹ títí ayérayé ó kọ́dún.